make sure that we talk to Gumi. Gumi has some answers. Àwọn èèyàn wọ̀nyí ń ṣe ìkọlù ọlọ́kan òjọ̀kan. Kódà wọn ò bẹ̀rù ìjọba, wọn ò bẹ̀rù àwọn ẹ̀ṣọ́ aláàbò, wọn ò sì bẹ̀rù ọmọ ológun orílẹ̀-èdè wa. Ẹ gbọ́ àṣírí kan tó ti ń hàn dé báyìí látẹnu ọ̀kan lára àwọn tó ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá. We thank all the people that are present in the rally today. Thank you so much, ọmọ Yorùbá. Ọmọ Yorùbá tàtà ni ọ̀rọ̀ yóò gbariwo mọ́. Ẹni tó bá ń tẹ ẹni tí ò bá mọ̀, ẹni tó ń tọ́ ni máa mọ̀. Èèyàn tó ń tàn tí ò bá mọ̀, èèyàn tó ń tàn wọ́n máa mọ̀ o. Ẹ má gbọ́ sítórì o. Wọ́n ti sọ gbogbo sítórì kọjá o. We go do light lórí irọ́. We go do water lórí irọ́. We will fix this country lórí irọ́. We will do infrastructure lórí irọ́. We will do education lórí irọ́. Ojú ti là, òjò yín ò mú wa mọ́. Ẹ gbà bẹ́ẹ̀, òjò yín kò mú wa mọ́. Gbogbo ọmọ Yorùbá ojú wọn ti là. 7% of Yorùbá ti mọ̀ nípa Yorùbá nation. Wọn ò lè pajá lọ́bọ̀ mọ́. Ogun ń bọ̀. Ẹjọ́ ẹ̀ ń táṣìírí fún yín. Àwọn sínétọ̀ tó sọ pé Buhari must go. Àwọn sínétọ̀ tó sọ pé Buhari must go. Gbogbo wọn ti gba lẹ́tà lọ́wọ́ bandit pọ́n ń bọ̀ wá pa wọ́n. Lẹ́yìn ìgbà tó declare lánàá wípé Buhari must go. Kí ló ṣẹlẹ̀? Wọ́n lọ fún holiday 6 weeks. Gbogbo wọn ti sá lọ. Ìgbẹ́ là ń fẹ́wé. Ọjà láwọ̀ nǹkan èlò. Àkìtàn là ń bálẹ̀. Àwọn sínétọ̀ yìí ti sá lọ o. Àwọn sínétọ̀ yìí ti sá lọ o. Onílé sọ fárá oko. Ará oko sọ fẹ́rọ ọ̀nà. Èrò ọ̀nà sọ fẹ́ni tó wà lájò. Àwọn sínétọ̀ yìí tó sọ pé Buhari must go. Torí pé gbogbo wọn ti gba lẹ́tà kan máa wá pa wọ́n, wọn mọ́bí tó máa pa wọ́n mọ́. Báyé sẹ́nétà ò sí ní báyé lé wọn ni àwọn bá dì títí fún gbogbo wọn lẹ́tà. Ẹ̀yin ṣèṣì PVC. Ẹ̀yin lé PVC. Wọ́n ń tọ̀ yín. Wọ́n ń tọ̀ yín. Bàbá yín máa sá lọ gbẹ̀yìn. Bàbá yín ojú yọbọ́, ó máa gbójú wíńdò sá lọ. Ẹ gbà bẹ́ẹ̀. Àwọn sínétọ̀ ti sá lọ. Because bandit ti fún wọn lẹ́tà pọ́n bọ̀ wá pa wọ́n. Wọ́n ti sá dànù. Wọ́n kàn pariwo pé Buhari must go. Àwọn fún Buhari ní 6 weeks. Àwọn fúnra wọn ní holiday 7 weeks. Torí pé wọ́n ti gba lẹ́tà lọ́wọ́ bandit pé gbogbo wọn máa pa. Bandit ti gbàjọba. Ọmọ Yorùbá, ẹ dìra, ẹ dìde tán, ẹ bínú tán. Ẹ má gbọ́ àwọn tó ń sọ pé ká lọ gba PVC o. Irú gọ́fìnà tó sọ pé òun wọ́n supervise ibi tẹ́tí gba PVC. Death warrant yín lọ ní kẹ́ sáyìn o. Wọ́n bo tẹlifíṣàn fún yín. Wọ́n ò jẹ́ kẹ́ gbọ́ news. Wọ́n ò jẹ́ kẹ́ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní north. Half of northern state ó ti wà lọ́wọ́ Boko Haram. Wọ́n ti control election ò lè lọ́bẹ̀. Gbogbo wọn ti mọ̀. Wọ́n wá ń parọ́ wípé Buhari must go. Because wọ́n fẹ́ lò yẹn kó sọ pé Buhari ó ti sá lọ sẹ́sàì. Gbogbo àwọn sínétọ̀ ti gba lẹ́tà pé wọ́n máa pa wọ́n. Nǹkan tó ń bọ̀ ojú politics lọ o. Nǹkan tó ń bọ̀ is bigger than politics. Ọmọ Yorùbá tí ẹ mélòó kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? A gbọ́dọ̀ declare Yorùbá nation kí gbogbo wa dà sí títì. Kí Sky gbé wa, kí CNN gbé wa. Kọ́ má rírú èrò yẹn, kọ́ má rírú ẹ̀rí. Kò sẹ́ni tó máa yìnbọn gbà yẹn o. Ẹ máa lé gbogbo àwọn political jargon sí. Political empires of lies. Ẹ máa lé gbogbo wọn wọgbó. Nǹkan tá a máa ṣe nìyẹn o. Gbogbo structure tí àwọn group bá mú wá, ẹ support wọn. Kóníkálukú máa ṣe èyí tó mọ̀. Technology a máa bí tiwọn.
because wọ́n ti invent àwọn technology fún yín sí bí àfinihàn bí mo mórúkọ the second one yẹn ẹ máa subscribe fún yẹn ni tí wàhálà bá dé tí wọ́n ti download app yẹn máa subscribe fún 500 lọ́pẹ́ lóṣù ẹni tó bá náwó kó ṣe ẹni tí ò bá náwó ẹ lọ bá àwọn olówó àdúgbò yín yes ẹ lọ bá àwọn olówó àdúgbò yín kó ṣe fún yín tẹ́ bá dẹ̀ fẹ́ gba àfinihàn ẹ kọ́lẹ́ máa ra yẹn 1000 Yorùbá máa nation máa rà fún èrò tó pọ̀ rẹpẹtẹ gan àwọn olówó àdúgbò yín ẹ lọ bá wọn irú ẹ̀yin tẹ́ ẹ̀ ní fóònù àfinihàn tẹ́ bá ti tẹ̀ wọ́n máa mọ bí tẹ́ wà àwọn tó máa wá rescue yín ẹni tó bá lè donate ọ̀kadà ẹni tó bá lè donate fóònù ẹni tó bá lè donate laptop because àwọn tó máa wá rescue yín ẹ̀ sanwó fún wọn wọ́n gbọ́dọ̀ ní nǹkan ìrìn wọ́n gbọ́dọ̀ ní nǹkan tó lè fi connect ara wọn wọ́n gbọ́dọ̀ ní walkie talkie Yorùbá nation yín lẹ́ máa ṣá gbogbo yẹn fún wọn o àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó gbé ìgbésẹ̀ o àdúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe rálì lẹ́nìí ojú wa ti là ẹ kó wa kúrò nínú oòrùn olórí ní Fúlàní ẹ jẹ́ kó kó oòrùn lọ ẹ̀yin oníbàyẹ̀ ṣe gbolẹ̀ wa oòrùn ní gbogbo ẹ̀ abẹ́ kó olóòrùn ẹ jẹ́ kó kó oòrùn lọ politician olóòrùn kó oòrùn lọ ẹ kúrò nínú oòrùn oko ẹrú oòrùn ni ṣáàyè ò mọ̀ ni oko ẹrú oko ìdọ̀tí ẹ wọ́n bí gbogbo ìlú ṣe dọ̀tí kò síná kò sómi kò síwòsàn kò sọ́sìpìtù kò sí security kò sóúnjẹ kò síṣẹ́ kò sówó ẹ wọ́n bá ṣe kó òórùn yìí wá ká ẹ jẹ́ adé Fúlàní dànù ẹ lé gbogbo àwọn olórí ìjọba lé wọn dànù ẹ jẹ́ àdìdé tí wọ́n declare fún wa ẹ declare take time yìí ẹ declare fún wa ní right time we must declare Yorùbá nation kẹjọ ká kúrò nínú oòrùn kó lóòrùn gbóòórùn lọ ẹ jẹ́ kí Fúlàní gbóòórùn ẹ lọ ẹ jẹ́ ká kúrò nínú oòrùn kò yẹ yín ni kò sí Nàìjíríà ti kú wọ́n ń bá yìí time ni gbogbo election PVC sọ́sọ́ pé kẹ́ ṣe ẹ wò ó ẹ máa ṣa orí ní títì orí adé máa ṣíbọ́ ẹ máa sá kàbàkàbà àwọn òfẹ́ yẹn ṣé nígbà tó wọ́n bẹ̀ sí ní yìnbọn títì ṣe gbogbo gadget or instrument tó bá introduce sí ẹ explore yẹ o ẹ gbà bẹ́ẹ̀ ojoojúmọ́ ló ń pa wá o ojoojúmọ́ ló ń pa yín yes ẹ bá àwọn dictator sọ̀rọ̀ gbogbo apple tó ti introduce fún yín fún safety ẹ explore yẹ yes ẹ gba àfinihàn ẹsẹ̀ bá 1000 àwọn tó wà lóko lè lò wọ́n kàn máa tẹ́ ní bí button and there's another one tẹ́ lè subscribe fún tẹ́gbẹ́ tí wàhálà bá dé tẹ́ bá tẹ́ báyìí àwọn rescue máa wá sádùúgbò yín àwọn tó wà lágbègbè yín wọ́n máa wá rescue yín yes àwa la máa dìde fúnra wa ara ètò security tí Yorùbá nation ń ṣe nìyẹn o àwọn àgbààgbà ló wà nídìí ẹ o yes àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó rí ẹ pé group by group wọ́n mú àdíà wá àdíà yẹn dẹ̀ work thank you so much ọ̀bí Yorùbá nation jẹ́ kó lóorùn gbóòórùn lọ olóòórùn ní Fúlàní ẹ jẹ́ ká gbóòórùn lọ olóòórùn ní politician gbóòórùn lọ ẹ jẹ́ ká kúrò nínú òórùn ní Naija ẹ jẹ́ kó lóorùn gbóòórùn lọ ọ̀bí Yorùbá nation ẹ dìra yín ogun ti dé kì í ṣe pé ó ń bọ̀ mọ́ yes tọ́wọ́ dẹ̀ dálẹ̀ àwọn tó máa support àwọn náà máa dìde ẹ gbà bẹ́ẹ̀ bọ́ gbogbo itú táwọn adídé tó ń pa lọ́tún lọ́sì fún security ẹ support wọn yes gbogbo àwọn tó máa di àwa ẹ support wọn ẹ bá ọmọ bá sọ̀rọ̀ ẹ bá Lady B sọ̀rọ̀ ẹ bá Koiki sọ̀rọ̀ yes ẹ bá ṣe ẹkọ níbẹ̀ sọ̀rọ̀ yes ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n á sọ gbogbo àwọn tẹ́ pé ìgbésẹ̀ tẹ́ máa gbé fún security ara yín nílẹ̀ Yorùbá yes tó yẹ pé kò sí pé à ń jínigbé mọ́ tẹ́ bá ti ta àfinihàn wàláì gbogbo ibi tó bá ń gbé yín lọ tí kíní ẹ̀ bá ti wà lára yín ẹ má wọ́ọ̀rì wọ́n máa mọ̀ bẹ̀ ṣé tí yé yín sìn ní gbogbo ilẹ̀ Yorùbá ló wà fún wọ́n ń pè ní àfinihàn the other one mi ìmórúkọ ẹ̀ the other app for emergency ló wà fún náà but ẹ bá pè àwọn tó ṣètò wọ́n á sọ fún yín ẹ dìde nílé ẹ dìde lóko ẹ dìde lọ́nà yes ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ogun jíjà náà ni ibi tá a ní dé ibẹ̀ ò débẹ̀ ẹ jẹ́ ká kúrò nínú oorun ẹ jẹ́ ká politician gbé oorun wọn lọ
ìwọ tó ń gba PVC ó kó parun ni. Yes, yes, ẹ bínú tán, a máa dìde tiwọn. Tá bá ti declare mega rally, ẹ jáde tán. A fẹ́ irú rally ẹni, ó wà okay. But I expect èrò kẹ́ jáde sí ẹ̀yin là ń jà fún. Ẹ dìde sọ̀rọ̀ ara yín. Half of the north is gone. Ẹ gbà bẹ́ẹ̀, wọ́n ti fún àwọn sínétọ̀ ní lẹ́tà pọ̀ máa pa gbogbo wọn. Àwọn sínétọ̀ Nàìjíríà ti sá lọ. Wọ́n ti já wọn gbó. Adití, wake up. Afọ́jú, wake up. Elétí méjèèjì, ṣàlàyé fáwọn disability. Ẹ bá arúgbó sọ̀rọ̀. Ẹ bá ọmọdé sọ̀rọ̀. Ẹ dìde sọ̀rọ̀ ara yín. Ogun bọ̀. Ó ti wọlé. Àwọn sínétọ̀ ti já wọn gbó. For your information. Kò jù bẹ́ẹ̀ lọ. Up Yoruba nation. Up Yoruba nation. Up Yoruba nation. Ẹ̀yin bàbá wa bá gbé tutù. Ẹgbẹ́ bọ́. Ẹ ṣe bá bàbá wa ṣe ń ṣe tógun bá fẹ́ dé. Yẹ káwọn ọ̀tá kọ́ ṣera wọn. Up Yoruba nation. Up Yoruba nation. Up Yoruba nation. Up Yoruba nation. Yoruba nation. No going back. No going back. Ẹ jẹ́ àfẹ́sí wa ká dìde tán. Ẹ̀rí pọ̀ lẹ́ni Fúlàní. Ẹ jẹ́ àgbàlá wálẹ̀. Yes, àwọn la máa dìde fúnra wa. Kò sí bẹ̀rù. Whatever tó bá wù kọ́ ní, kò sí bẹ̀rù. Yes. Ibi gbangba là ń gbọ́kùnrin. Ẹ ṣé gan ni. Thanks for today. Thanks for the rally today. We appreciate you. We appreciate you. We need more youth on the street. Ẹ bá ti gbọ́ rally. Yes, ẹ máa ṣe rally ní local government yín, awareness, ẹ máa create ẹ lọ. Ká tó ṣe mega rally. You are free to do it. No shaking. No fear. Thank you. Ó ga o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sú gbogbo èèyàn. Òmìnira ló kù tá à ń retí. Ẹ tún gbọ́ àlàyé ọ̀rọ̀ yìí wò náà báwọn Fúlàní àtàwọn Boko Haram yìí ṣe ń pa kúkúrú pa gígùn tí wọ́n ń jí ni gbé. Ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ nípa ẹnìkan tó mọ tìfún tẹ̀dọ̀ bí gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀. Ẹnìkan tó jẹ́ pé gbogbo àṣírí yẹn wà lọ́wọ́ ẹ̀. Ẹni tó jẹ́ wípé ó ń bá wọn jẹ bá wọn mu ni. Kò sẹ́ni náà bí ò ṣe Gúmí là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pa tìṣẹ́gbẹ́ kan tí wọn ò wọ́dọ̀ ẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho ni wọ́n rí lẹ̀dí mọ́. Ẹgbọ́n tí wọ́n sọ nípa Gúmí. Make sure that we talk to Gumi. Gumi has some answers. We need to ask questions. His father, his late father, Abubakar Gumi, was a well-read Quranic man. He was translating Arabic to Hausa for Sadana in 1955, and they loved him. In fact, he rose up to be the chairman of the Pilgrims Board. They started Izala movement. Izala movement is a Muslim organization for peace. And Baba Nasruddin, he just died May last year at the age of 96. He died in Italy. He was financing them. Boko Haram did not start in 2009. Boko Haram started in 2002. Our ambassador Wali in 2002 in Washington wrote a letter. I was just trying to find out, why will I have so much problem in Nigeria? And they publish a fake gazette. They know it's wrong. And I wanted to find out who did I offend and all. That's how I ran into some of these things. I'm now mentioning Ambassador Wali wrote a letter to the chairman of the United Nations Counterinsurgency about Baba Nasruddin in Jos. When I was instructor at the military school, all students of military school went to training at Jos, at Naraguta. I took them there. So we knew NASCO. We knew Baba NASCO ever since. Of the NASCO biscuits. NASCO biscuits, NASCO cornflakes and all that. Yeah. He made a lot of money in Nigeria, but
he was financing a peaceful Islamic izala movement. But by the time they got involved with the Algerian group, which is called GSPC, they were now saying pamphlet alone is not enough to propagate Islam. It has to be pamphlet and guns. conflict. Conflict. It's guns. Pamphlet and conflict. You know, and that was how Izala movement got to where they are now. What I am saying is the answer. Talk to Gumi. ẹ jẹ́ a tún gbọ́ tẹlòmíì wò. Musulmi muke da Najeriya. Za mu iya gwada haka ne duniya ta yadda da haka idan aka yi zaɓe muka yi musu fintinkau. A wayi gari mun kada su a jiha ɗaya zuwa jiha biyu, sauran kawai riba kafa ce. Don haka 'yan uwa maganar katin zaɓe asbaha darura, ya zama dole. Katin zaɓe dole, katin zaɓe wajibi, rashin katin zaɓe taimakawa kafirci ne ya danna musulunci a wannan halin da ake ciki. Wani zai ce 'yan takara guda uku ne musulmi, ka bar wannan magana, muna zuwa kanta, za mu zo kanta, za a ga yadda za a yi. Ba za mu shiga zaɓe da 'yan takara musulmi guda uku ba insha Allah, za mu san yadda za a yi, kuma in ta kama to dai za mu nuna wa ya kamata a bi, abu guda ɗaya saura su yi haƙuri. Ba wai domin ɗayan ya fi kirki ba, domin lalura ce musulmi ya rike ƙasar nan. Wajibi ne a ce musulmi ke rike da ƙasar nan, ko yaya dai musulmin yake ya fi arne.